Alhamdulillahi Rabbil Alamin. Ẹ̀yin tèmi ṣàlàáfíà lẹ wà. Gẹ́gẹ́ bí mo ṣe wà láàárọ̀ yìí. Thank you so much. Mẹ́wàá ń ṣẹlẹ̀ ní dúníyà. Ó ní fídíò tó yẹ kí n drop tẹ́lẹ̀. But ẹ jẹ́ n sáré drop eléyìí. Mo ṣe fídíò kan èyí tí mo drop last. Ó yẹ kí n drop the second part. Mo ní mo divide sí méjì ni. Ó yẹ kí n drop the second part ni, but màá drop it towards later. Ẹ jẹ́ ká kọ́gbọ́n ọyọ̀ kan àbí méjì lára story pastor yìí àti ìyàwó ẹ̀ àti bàbá aláwo kan. Yes. Kó tó di pé mo tẹ̀síwájú, ẹ jẹ́ ká gbọ́ kókó ìwé ìròyìn náà. Oníṣègùn ìbílẹ̀ kan kí ayé pé ó dìbò ṣe lẹ́yìn ìbálòpọ̀ pẹ̀lú ìyàwó olùṣọ́-àgùntàn kan nílé ìtura nípínlẹ̀ Èkìtì. Oníṣègùn ìbílẹ̀ kan ní ìròyìn ti fi léde pé ó ti jáde láyé láìròtẹ́lẹ̀ nílé ìtura kan nílùú Ìkẹrẹ Èkìtì lẹ́yìn ìbálòpọ̀ tó ní pẹ̀lú ọ̀rẹ́ ìkọ̀kan rẹ̀ obìnrin. Oníṣègùn ìbílẹ̀ oníròyìn fi orúkọ rẹ̀ léde gẹ́gẹ́ bí Fàdáyọmí Kẹ́hìndé ní àwọn èèyàn túmọ̀ sí Èjì Ogbè tó jáde láyé lẹ́yìn ìbálòpọ̀ pẹ̀lú obìnrin náà lọ́jọ́ Ajé. Obìnrin oníròyìn kò fi orúkọ rẹ̀ léde ló jẹ́ ìyàwó ìránṣẹ́ Ọlọ́run kan nílé ìjọsìn kan nílùú Ìkẹrẹ. Tíròyìn jẹ́ kó di mọ̀ pé magun tó wà lára rẹ̀ tó ṣokùnfà ikú oníṣègùn ìbílẹ̀ náà. Ó ga ọ́, ẹ̀yin tèmi ṣe gbọ́ròyìn yẹn. Pásítọ̀, ìyàwó àti babaláwo. Pásítọ̀ ti suspect pé ìyàwó òun ní àlè, ọ̀rẹ́ kọ̀ọ̀kan nìyẹn. Ó wá lè mọ́gùn fún ìyàwó rẹ̀. Àṣé babaláwo ni àlè náà. Ọ̀rọ̀ yìí ó ta kókó ẹ̀yin tèmi. Ọ̀rọ̀ yìí dàbí conspiracy. Ṣé ẹ mọ̀ pé kò sí sẹ́tò ní competition? Níbo ni babaláwo ti rí magun? Sorry, níbo ni pásítọ̀ ti rí magun? Níbo ni pásítọ̀ ti rí magun? Ṣé kò kí ń ṣe ọwọ́ babaláwo bóyá ìmíì òun ni pásítọ̀ ti rí magun? Níbo ni pásítọ̀ ti rí magun? Magun ò sí nínú Bíbélì. This is conspiracy theory. That is to say, perhaps pásítọ̀ ó lọ gba magun lọ́wọ́ babaláwo kan láti get ready babaláwo yìí. Àìnímojú kúrò lára babaláwo òun ló jẹ́ kó ètè kúkú magun. Àwọn náà as babaláwo wọn ò dira. Ó báyàwó oníyàwó sùn, ò ní dira. Mo ní gbogbo ẹ̀yin kó dẹ́dò bò. Igbó rere ó tún wá jẹ́ ní the same town níbi tọ́kọ rẹ̀ wà. Ìwọ odidi ìyàwó olùṣọ́ àgùntàn. Tán bá tàn yẹn mọ́ tanra yín. Ìwọ odidi ìyàwó olùṣọ́ àgùntàn. Ìwọ odidi ìyàwó pásítọ̀. Ìwọ mọ̀ pé pásítọ̀ yẹn ó máa fi pé wọ́n rẹ̀ ń jẹ. Pásítọ̀ yẹn ó fi pé torí pé mi ò kí ń ṣe oníbílẹ̀, ẹ fi pé mi ì ní ògùn lọ́wọ́, ẹ wá ń dọ́gbọ́n dóyàwó mi. Tó bá jẹ́ pé pásítọ̀ yẹn ò nógùn lọ́wọ́, wàhálà ó lè bínú para rẹ̀. Gbogbo ẹ̀yin kó dẹ́dò bò. Ìfẹ́ tá a ṣe tẹ̀tẹ̀, ṣé òun là á ṣe dágunró ni? Ìjẹ tá a jẹ tẹ̀tẹ̀, ṣé òun là á jẹ dágunró? Ìṣe tá a ṣe tẹ̀tẹ̀ lẹ́yìn lẹ́ máa ṣe dágunró. Ẹ mọ́ ṣì mí gbọ́, èmi ò support pé báwo ni kí ló dé tí pásítọ̀ ṣe pa èèyàn ẹlẹ́mìí torí obìnrin tó jẹ́ pé òṣù ọ̀gan bóyá ó tẹ̀ ní àlè 10. Then babaláwo náà kọ́lọ́run bá foríjì. Ṣé bẹ́yìn náà níyàwó? Kí ló dé tí ìyàwó tí yín ò tẹ́yín lọ́rùn? Tó jẹ́ pé ìyàwó oníyàwó ẹ wá kò lórí ìyàwó wá dé ìyàwó pásítọ̀. Ni pásítọ̀ náà fi lọ bẹ àwọn babaláwo bí ẹgbẹ́ yín. Ó lọ bẹ̀ ẹ́ lọ́wọ́ ẹ̀ tí wọ́n fi fún ní magun tó lè. Perhaps wọ́n ti ń jealous rí babaláwo yìí tẹ́lẹ̀. Ó wá tètè múra rẹ̀ by ìṣekúṣe. Ó ní wọ́n fi tètè get ẹ̀ through magun. Kò dẹ̀ dira. Àwọn èèyàn sọ wípé pastor has been a man of God. Kí ló dé tẹ́ fi jà fọ́lọ́run jà? Kí ẹ jẹ́ kọ́lọ́run ṣe ìdájọ́ àárín yẹn.
perhaps tó bá jẹ́ wípé ẹ fìjà fọ́lọ́run jà ẹ lè ti irú ọ̀rọ̀ yìí wí ní sọ̀rọ̀ babaláwo yìí kó tó kú. Kí ló dé tẹ́ fìdájọ́ sọ́wọ́ ara yín? Èmi rò pé ayé ijọ́ ni wọ́n máa ń lo mágùn, wọ́n ní ẹ̀sìn ti gbà lọ́wọ́ wa. Kí ló dé tí pásítọ̀ ò jẹ́ kẹ́sìn gbà lọ́wọ́ tiẹ̀? Kí ló dé tó jẹ́ kẹ́sìn gbà lọ́wọ́ tiẹ̀? Ọ̀rọ̀ yìí ó le gan, ó dẹ̀ kind of takókó. Ó lè jẹ́ pé there's something deep, but ẹ má jẹ́ ká sọ̀rọ̀ nípa something deep yẹn, ojú wa lè mọ̀ tó dáadáa, àmọ́ ó yí Ọlọ́run. Ẹ jẹ́ ká sọ̀rọ̀ lórí physical and what is happening. Ẹ dákun, ewé àtegbò wà, Ọlọ́run sì dá fún àǹfààní ara wa ni. Ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin pásítọ̀ ẹ nílò. Ìwọ ní o lo ewé àtegbò láti tọ́jú ara rẹ. Tó bá yẹ pé òun ṣe ìyàwó rẹ dáadáa, tó ń ṣe dáadáa, kò ní lọ́mọ ìyàn àlè, kò ní yan babaláwo lálẹ́. Babaláwo ni ó ń lo ewé àtegbò. Àgbàlagbà ni ó sì ní action láti dóyàwó tiẹ̀, ó tún dóyàwó rẹ̀ mọ̀. Ẹ lo ewé àtegbò fún nǹkan tó dáa, Ọlọ́run ló ṣe. Ẹ lè lo ewé àtegbò fún erectile dysfunction yín, àmọ́ ẹ lè lo fún mágùn láti fi pààyàn. There's something more to that. Gbogbo mọ́mí, ta ló sọ fẹ́ pé mọ́mí ti kọ action? Daddy, ta ló sọ fẹ́ pé daddy ti kọ action? Ẹ̀yin kan, ẹ fi ọkọ yín lẹ̀ ń wọ pé ọkọ yín ò béèrè. Ẹ lọ gbóúnjẹ ọkọ yín, ẹ lọ gbé fólóńgbèjẹ níta. Ẹ tọ́jú àárín yẹn, mi fẹ́ pẹ́ lórí fídíò yìí. Ẹ tọ́jú àárín yẹn, ẹ ṣàtúnṣe. Ẹ lo ewé àtegbò fún àǹfààní ara yín ni. Wọn ò ní kẹ́ ẹ lò fún nǹkan búburú. Lórí ti mágùn yìí, nǹkan búburú ni. Bẹ̀ ẹnu mi ò lè sọ bóyá èyí tó ṣe dáa, àmọ́ báwo la ṣe fẹ́ gbẹ̀mí èèyàn? Nǹkan tó ń bá fún mi nìyẹn. Ẹ bá ti fobìnrin yìí lẹ̀ kó mọ́ lọ, torí nísìnyí ẹ lọ pààyàn mí lórí ẹ̀, ẹ lọ pààyàn lórí obìnrin yín. Ẹ̀yin mọ̀ bóyá ó ti nẹ́lò míì. Tí ẹ̀yin ṣọ́ kò ní ṣe, these scandals ó affect ìwọ pásítọ̀ tó bá ń gbọ́ mi, ó affect ẹ dáadáa. Torí pé kí ni? Tó bá jẹ́ pé o tó tán ni ní ọkùnrin, ò ní lo mágùn. Ìwọ ìyàwó náà ó affect ẹ, ó affect àwọn ọmọ. Báwo ló ṣe fẹ́ fojú síta báyìí? Then family èèyàn tí ó lu mágùn tó kú, ó affect yín gan náà ni. Ó affect yín gan. Kíní yìí, mágùn tí pásítọ̀ yìí lè lórí arákùnrin yìí, àfàìmọ̀ kó mọ̀ gbogbo church. Torí lọ́wọ́lọ́wọ́ báyìí gan, àṣà tí mo ṣe wò lánàá, you understand? Wọ́n ní àwọn youth, wọ́n ní wọ́n wá bínú bí máa Fàdáyọmí Kẹ́hìndé bó ṣe kú. Wọ́n ní wọ́n bínú, wọ́n gang up, wọ́n lọ ń destroy church. Ìyẹn fi hàn wá pé máa tó kú yìí, èèyàn dáadáa ni. Èèyàn dáadáa. Ẹ̀yin obìnrin, ẹ ní knowledge ewé àtegbò, ẹ lò fọ́kọ yín. Àlùbáríkà ni. Ẹ bèjìkẹ́ ẹ béèrè kí ni mo lè lò fọ́kọ mi. Tó bá dẹ̀ ti bọ́kọ rẹ sọ, tó bá Ọlọ́run jẹ́ kó yọ̀ọ̀dá pẹ̀lú ẹ, àlùbáríkà ni, súnnà ni. Èmi lè wé ewé àtegbò fọ́kọ mi, ẹ mọ̀ bá wá kó dẹ́dò òbò, ẹ mọ̀ bá wá. Ó pè mí ká depend lórí àgbo yìí ju pé kẹ́ bá wá kó dẹ́dò òbò lọ. Ọlá pé ẹ bá ìyàwó pásítọ̀ wá kó dẹ́dò kó, òun ni ẹ pa kó dẹ́dò kó yìí o. Ẹ ti pa ṣùgbọ́n bá ń kásá ilé kan. Ẹ̀yin ẹ wo báwọn youth yẹn ṣe wà worried. Ẹ ti gba ògo ìdílé kan lórí kó dẹ́dò òbò, kó dẹ́dò kó. Kí ló dé? Ẹ̀yin ọkùnrin, ẹ jẹ́ kí n sòótọ́ fún yín. Gbogbo yín lẹ ní ìdí àgbo. Ìdí ẹ̀sìn lélẹ̀. Gbogbo yín lẹ ní ìdí àgbo. Ìdí tẹ́ fi ní ìdí àgbo lélẹ̀. Ìwọ ọmọkùnrin tó ti gbọ́ nínú ìròyìn àbí túwọ náà rí, because ọkùnrin téèyàn bá ti wà ní 5 years, ó ti yẹ kó mọ̀. Tó bá wà 5 years, tó bá ti dàgbà, sometimes o lè rántí gbogbo activities tó ṣẹlẹ̀ lẹ́yìn. Tó gbọ́njú mọ́ pé màmá rẹ lo seasoning, any kind of seasoning tó ń lò, lè ṣe ká mọ́ lo seasoning. Tó gbọ́njú mọ́ màmá rẹ lo seasoning, ó wá ń dàgbà, ó ń mu tea pẹ̀lú sugar, ó ń mu energy drink, ó ń mu minerals. Kẹ́rẹ́kẹ́rẹ́, ó ní backache, ó ní waist pain, ó ní ìdí àgbo. Kẹ́rẹ́kẹ́rẹ́, ó ní BP, ó ní hypertension, ó ní BP, ó ní any other issues, prostate, gbogbo ẹ̀, ó sì nídìí àgbo. Onídìí àgbo náà ni, onídìí àgbo, but mọ ibi àgbo tó rà, mọ sọ́ọ̀sì ẹ. Onídìí, ẹ wo oúnjẹ tá à ń jẹ, chemical ti pọ̀jù ní oúnjẹ tá à ń jẹ. Omi tá à mu gan chemical,
Mo ń sọ̀rọ̀ omi kan níjọ́ wo, mo tún lọ sílùú mi, that particular omi, mo tún mú the same result. Wọ́n fún wa chemical mu jù nínú gbogbo oúnjẹ, gbogbo nǹkan tí wọ́n ń jẹ, even bá ṣe ń jẹ natural things yìí, chemical ni wọ́n fi ń grow ẹ̀. Ẹ wá ní ẹ̀ nídìí àgbo, o sì fẹ́ ìyàwó sílé. Ẹ wá ní ẹ̀ nídìí àgbo. Tẹ́yìn ò bá tọ́jú ara rẹ̀, ìyàwó rẹ̀ tó lè mára dúró, a sì lọ báyọ̀ tó ń tọ́jú ara rẹ̀. Ẹ tọ́jú ara yín. Ẹ tọ́jú ara yín. Àgbo ìṣẹ̀ṣẹ̀ láti tọ́jú ara rẹ̀. Tó bá fẹ́ bà tọmọlà kejì jẹ́, tó ń lo tìbílẹ̀ lọ bà tọmọlà kejì jẹ́, tó fẹ́ mọ yí kádàrá dà, tó lọ fẹ́ pààyàn bí eléyìí bí mọ́gùn yìí, òun ni ò dáa. Òun ni ò dáa. Ẹ̀yin náà, ẹ̀yin tó ń dóyàwó yàwó, ó dira àìjẹ́bẹ̀ igbó rere. Igbó rere. Igbó rere. Ẹ má jẹ́ kí 5 minutes enjoyment kó ba ọ̀la yín jẹ́, kó ba ọ̀la ọmọ yín jẹ́, kó ba ọ̀la àwọn ìyàwó yín jẹ́. Ẹ wo bàbá ẹ̀ bó ṣe kúkú. Ikúkú ọkú ọ̀wọ̀wọ́. Ikú ọ̀wọ̀wọ́. Ikú ọ̀wọ̀wọ́. This is too bad. This is too bad. Àfi kọ́gbọ́n ni gbogbo coded okó àti coded òbò. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ rí nothing wrong in it. Ẹ wo something greater is wrong. Ẹ̀mí kan ló lọ yìí. Ẹ̀mí kan ló lọ yìí. Àwọn èèyàn kò ní forgive. Àwọn ọkùnrin míì they are experiencing erectile dysfunction. Kì í ṣe mímọ̀ ṣe wọn. Kò í ṣe mímọ̀ ṣe wọn ni pé kí wọ́n mọ̀ báyàwó wọn sùn. Àwọn náà need help. Help ní kẹ́ ẹ wá fún wọn ẹ jọ̀ọ́. Help ní kẹ́ ẹ wá fún wọn. Gbogbo mọ́mí, gbogbo dádì, ẹ ṣàtúnṣe. Àsìkò àwẹ̀ ọ̀tọ̀. Àsìkò tá a máa ṣe pẹ̀lú ìyàwó ọ̀tọ̀. Ẹ má jẹ́ kíkan jù kan lọ. Ẹ proportionize ẹ̀. Eléyìí àfikọ́gbọ́n ni. Ó sì ń bá àwọn tani wí, àwọn tó wọ́n sọ pé àwọn gbẹ́sìn dání, àwọn pastor, àwọn àfà, àwọn imam, yes, bẹ́ẹ̀ ṣe súnmọ́ lọ ń da. Ẹ má jẹ́ kí àwẹ̀, tó yé yín, ẹ má jẹ́ kí àwẹ̀ kó ba affection ìyàwó yín jẹ́. Tó yé yín, ẹ bá gbàwẹ̀ díẹ̀, ẹ rántí ìyàwó yín náà díẹ̀. Ẹ má rántí àwọn obìnrin yìí pé ó lè mọ pretend o. Mi ò ṣe, ó lè mọ pretend. Ẹ tọ́jú ara yín. Ẹ tọ́jú ara yín. Ọ̀rọ̀ mi ò jù báyìí lọ. Ọ̀rọ̀ kékeré la sọ. Ẹ dákun, ẹ fi yára yín lọ́pọlọ. Ẹ fi tọ́jú ara yín. Ìwọ ọkùnrin tó bá mọ̀ pé kò sí kankan tó ń ṣe ẹ́ o. You are 30, 40, 50. Ó wà okay. Ó wà okay. Kò sí kankan tó ń ṣe ẹ́. Ìyàwó rẹ̀ gan fún ẹ ní kiri mọ́ pé ọkọ mi ò try. O lè mọ́ nídìí àgbo. Bẹ́ẹ̀ wọ́n tó ti rí pé ìwọ gan nínú ara rẹ̀ mọ́ deceive ara rẹ̀. O rí pé you are not okay. O nídìí àgbo. O nídìí pé gbogbo flushing tó ti constitute nuisance sí ara yín tó jẹ́ kẹ́ jẹ́ rárá ẹni láti flush ẹ̀ jáde. Kẹ́ wá lo nǹkan mìíràn lálùbọ́díkà. Àìmọye àwọn ògùn lóríṣiríṣi tó dáa. Àìmọye ògùn oríṣiríṣi tó dáa tí wọ́n fi ń ṣe erectile dysfunction. Níjẹ́ ọmọ sọ̀rọ̀ ọ̀rọ̀ nípa Dan Cameroon. Ara kan náà lélẹ̀. À ń pè lè ní Cynthia Maza. Cynthia Maza. Ẹ mọ̀ kan tí Cynthia mi. Ìgbálẹ̀ ni Cynthia. Wọ́n wá sọ ní ìgbálẹ̀ ọkùnrin. You understand? Ìgbálẹ̀ tó bá yín tó fọ gbogbo ẹ̀ mọ́. Àmọ́ a máa ń jọ ẹ̀ mọ́ àwọn iṣẹ́ mi ni. Tó yé yín bí irú èyí tí mo sọ ń jọ yẹn. This is on point by 2 using my words for others. Bye for now. Eléyìí náà àgbo alátọ̀run. 1 or 2 alẹ́ ẹ̀ náà ni. So yé yín ìwọ ọkọ, ìwọ obìnrin, ìwọ náà lẹ́ẹ̀ni ẹ̀ fún advantage of your family.